screen. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín ibi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbégbá ọpẹ́. Alimudabiru lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀. Ṣé wàá pa ẹ kújọ́ mẹ́ta ibo lẹ ń lọ tẹ ẹ ró dẹdẹ tẹ kò dodo yìí. Mo lọ mọ́ṣáláṣí àwọn ìdè. Ẹ lọ kí ni mọ́ṣáláṣí irú èyí la máa rí o aṣọ ló borúkún yìí mi ò rí rí mo rí èèmọ̀ ní. Ẹ ti bẹ̀rẹ̀ àbò sí ẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àgbàlagbà dẹ níyìn o. Mọ́ṣáláṣí ó ga ó da Ọlọ́run á fi ṣọ́ ẹ̀ṣọ́ yín o. Mọ́ṣáláṣí no wonder mọ́ṣáláṣí ire o mo mọ̀ pé nǹkan mi ló fẹ́ lọ ṣe kì í ṣe ó dé ló mọ̀. Irọ́ ni o ìdè láì ẹ̀yin lè ń gbálẹ̀ mọ́ṣáláṣí. Bẹ́ẹ̀ni àwẹ̀ ti dé a ní láti wá tún gbogbo mọ́ṣáláṣí gba yíká láti ṣe. Kò sẹ́ni tí ò lè change o ẹ̀yin náà ti change nìyẹn. Alábòsí ni yín ṣẹ̀dẹ̀ ti fi gbogbo jẹkújẹ yín sílẹ̀ ṣé máa lè gbàwẹ̀ yí báyìí. Kò ṣe ìjẹkújẹ ò ṣe fílẹ̀ ó yẹ pé ìtawẹ̀ bá ti ń bọ̀ lẹ́yìn náà. Assalamu alaikum Haji Halima wa alaikum salam wa rahmatullahi wa barakatuh àfáà Wajib bóò ni àárín mọ́sálásí. Àfà ìyànà fún un láì adíkásáré wa kí òun ni nítorí pé ẹ mọ̀ pé inú oṣù Ramadan la wà ó dà mú jẹun lọ́wọ́ ni ṣe rí last òkèlè tó kù tí mo fẹ́ gbé sẹ́nu báyìí mo kàn rántí ni pé ó yẹ kí n ti kírun mo wá gbé òkèlè yẹn sílẹ̀ mo wá ń sáré bọ̀ bó tẹ̀ fẹ́ yẹ wọn ló kù tí màá fi parí oúnjẹ tí mo yẹ mo wá bẹ̀rẹ̀ sí sáré bọ̀ ẹ dẹ̀ mọ̀ pé oṣù tá a wà yìí oṣù Ramadan ni tó yẹ pé oṣù mímọ́ tá a gbọ́dọ̀ yà sí mímọ́ ẹ máa ń gbọ́ àlùjọ ọ̀nà nílé wa ìdí nìyí tó mẹ́ ṣe ń sáré bọ̀ pé kí n sáré wá kírun. Ó dà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ máa yẹ kó wá jẹ́nu Ramadan nìkan ni ẹ máa ṣiṣẹ́ olóore o káwẹ̀ tó dé gan gbọ̀ngàn tẹ̀ ń ṣe yẹn tọwọ́ ẹ̀ bọlẹ̀ ṣùgbọ́n àwẹ̀ tí wàá dé náà báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tá a dẹ̀ mọ̀ yín àfáà Wajib pé ọtí ẹ̀ lè ṣe kẹ́ ẹ mọ́ mú ẹ fọtí sílẹ̀ o so gbogbo nǹkan yẹn ẹ jẹ́ kí gbogbo iṣẹ́ olóore tá à ń ṣe nínú Ramadan yẹn òun ni ẹ jẹ́ ká tẹpá mọ́ irú ìkejì yín àfáà Wákìlì náà ẹ jẹ́ kí wọ́n rí mi tẹ́tẹ́ Wákìlù tẹ́tẹ́ tí wọ́n ń ta yẹn Ọlọ́run ọba ò fọwọ́ sí i. Tẹ́tẹ́ náà tún bá àwẹ̀ wí. Ó bá àwẹ̀ wí o ṣé máa fowó bẹ́ẹ̀ Nàìjíríà jẹ sàárì ni kódà àwẹ̀ yín ò ní gbà. Èèyàn lè jẹ bẹ́ẹ̀ Nàìjíríà kó kọ̀ lè dé wò pé ó yá lọ kó èsì sínú. No àwẹ̀ yín ò ní gbà ẹ fowó àlàálì ní kẹ́ fi ṣètọ́lọ́ ẹ má fowó àràmù ṣètọ́lọ́run bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run wà pẹ̀lú wa. Haji Halima. Ẹ máa sọ fáwọn náà torí mo rí pé àwọn náà àwẹ̀ ń bọ̀ lọ́sẹ̀ wá ń gbálẹ̀ a dẹ̀ mọ̀ pé táwọn ìbá tuntun tọ́sì ọkùnrin kan ni. A sọ fún wọn náà wáàsí náà làwẹ̀ wá kọ́ everybody a sọ fáwọn náà. Haji Halima ṣé ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ báwọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí Ànábì sallallahu alaihi wasallam ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó jẹ́ wípé wọ́n sọ pé yín náà ń ṣe yẹn táwa náà dẹ̀ mọ̀ wípé ẹ̀ ń ṣe ẹ jọ̀ọ́ ẹ try kẹ ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni kẹ má ṣe nínú Ramadan tí Ramadan bá tún wá lọ tán náà ẹ jọ̀ọ́ ẹ torí tọ́lọ́run tànábì ẹ mọ́ ṣe mọ́
wípé ń gbọ́ from one man to another ẹ jọ̀ọ́ free wifi tí ó ṣe dátà sí yín tó jẹ́ wípé tó bá ṣe dátà sí ní blọọkì nọ́mbà ẹ̀ náà ni ẹ̀ ní bá a sọ̀rọ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe tọ́lọ́run nínú àwẹ̀ yìí táwọn bá tún lọ tán ṣe tọ́lọ́run Ọlọ́run wà pẹ̀lú Ọlọ́run gbà ní bàdà fún wa wọlá ànábẹ̀lẹ̀ wọlá kún wọlá kún fáì wọlá láhùláwà lákùátá ilà abilà ilà àsìn àti kírun tán báyìí bẹ́ẹ̀ lọ kírun tìyẹn má yẹ kó jẹ́ bẹ́ẹ̀ mọ́ tá a bá fẹ́ kí asui o ẹ̀dẹ̀ má yẹ kó jẹ́ bẹ́ẹ̀ mọ́ tá a fẹ́ kí mọ́gìrìbì àtàwọn ọ̀run tó kù nínú àwẹ̀ ẹ jẹ́ ká ṣe déédéé nǹkan tọ́lọ́run fẹ́ nìyẹn Ọlọ́run wà pẹ̀lú wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ máa wo single one 45 lè lọ play 90 mo dẹ̀ sọ mo sọ fún yín mo ní 90 màá wà ẹ̀ sọ fún mi pé single one kíní kan. wákìlù orí ló mọ̀ for everybody. orí ló mọ̀ kémi wá lọ máa wá kò sí ohun tó mọ̀ àlọ́ mọ̀ kò tó máa wá náà. láyé mi tí màá fi kú tí màá sọ pé géèmù kan báyìí mo fẹ́ play tí màá sọ fún mi pé. wákìlù ọmọ géèmù mo ti fún ẹ tó ti jẹ ṣá. ẹ̀kọ́ ló kọ̀ gbọ́dọ̀ yẹn jẹ̀ ṣe báwa bá yẹn nàjà ni. ẹ má bínú. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullah. Àbá Wákìlù. Èmi lè ṣe mí. Ṣájà kẹ̀ ṣájà lẹ́ ń gbà ń bí níbi tó ti ń play bàbá Àjẹbú. Allahu Akbar, Allahu Akbar. Àbá Wákìlù. Ní gbogbo ọ̀rọ̀ tá a bá yín sọ tí àwẹ̀ ó bẹ̀rẹ̀ ní ọ̀la yìí lẹ́sìn wọ́n wà ń bí tẹ́ ti ń ṣe báyìí pẹ̀lú bá a ṣe sọ fún yín tó. Allahu Akbar. Mo sì sọ fún ìkejì yín àfà Wàjíbù pé kí wọ́n pé kẹ́ rí mi ní mọ́sálásí. Kò bófin Ọlọ́run mu o, kò bófin Ọlọ́run mu. Gbogbo ìtẹ́ ń ṣe kò bófin Ọlọ́run. Táwẹ̀ ó bẹ̀rẹ̀, ó máa ń da ìrìn àjò ìyànjú níwájú Ọlọ́run ni. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká pàdé ní mọ́sálásí kẹ́ ẹ sì yọjú sí wa. Ṣẹgbọ́. Ó yẹ ẹ fetí yín méjèèjì kẹ́ ẹ sì máa lọ lé báwọn. Mi gbọ́dọ̀ rí yín bímọ. Wákìlù ṣẹ́jọ́ máa bí ṣáájú ó dáa. Wákìlì. gbogbo ẹ̀yin ará ilé ẹ̀kọ́ òde o kéré o mo fún ìròyìn ayọ̀ kan wá fún gbogbo yín o. Kí la rí gbọ́ báyìí? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń pariwo gbogbo à? Àwọn tó kò sí ilé ọ̀pọ̀ ìbọ́dọ̀. Jáde. Mo mú ìròyìn ayọ̀ wá fún gbogbo yín. Kí ló ṣẹlẹ̀? Ṣé ti mọ̀ pé àwẹ̀ ti dé? Gbogbo wa la. Àlè máa ká ṣámú lálẹ́ yìí. Okay. Mo wá wò pé oníkálùkù wa ká lọ fi kí ni gbogbo ìwà àbàjẹ́ wa ká rí bọlẹ̀ lẹ́nu. Okay. Àtẹ̀yí tó lágídí bíi fáànù yíbò bó ṣe máa sáré rè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Ẹjọ́ ṣe fẹ́ sọ̀rọ̀ náà fẹ́ bú mi ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ gbé kalẹ̀ ní kẹ́ sọ. Kí n gbẹ́nu sọ́wọ́ àdùn. Kí ni mo ti sọ sí ṣé èébú nìyẹn? Àti àwọn tó jẹ́ wípé èébú lọ́lọ́run kìkì bless wọn. Wọ́n tó délé ayé báyìí lọ́lọ́run ti fi ẹ̀bùn èébú sí ayé wọn. Wọ́n tún délé ayé báyìí wọ́n tẹ̀síwájú nínú ìrere wọn. Ìyẹn náà wà bẹ́ẹ̀. Ṣé rí àwa tí Ọlọ́run sọ wípé kí á ṣe fàájì mo lè mọ tí mi kí n yó kí n dẹ̀ sùn sórí gọ́tà kọ̀ọ̀kan ayé mo lè wọnú jímáàjì lọ kí n mọ tí kí n yó bá kí n dẹ̀ sùn sílẹ̀ lẹ́ báyìí kò kọ́ anybody. Yẹn náà wà okay. Mo lè lọ sí mint kí n dẹ̀ mọ tí kí n dẹ̀ yó sí etí sunmi kù kò kọ́ anybody. Yẹn náà wà okay. Kẹ́yìn náà lọ tún wa ń ṣe àwẹ̀ ti dé. Fún ìdí èyí ni mo ṣe mọ̀ mọ́ òun eléyìí dání ṣé kí mo ṣe mélèé dání yìí mo fẹ́ fi ṣe kò kárí àlùwàlá káwẹ̀ tó bẹ̀rẹ̀. Okay, kò sí wàhálà. Ẹ jọ̀ọ́ ní àti èmi lọ tí àwẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo wa pátápátá a fẹ́ wà ní mímọ́. Tẹ́ bá gbọ́ after this one èmi ò mọ tí ní ìmọ̀ tí after this one mo fẹ́ fi ṣe aṣáàmù tèmi ni. Okay, Ọlọ́run á jẹ́ orí bẹ̀. Àwẹ̀ dé báyìí wọ́n ṣe béèyàn gidi. Àbí? Ó ga o. Ọmọ ń ṣe bí ìṣàkì. Ìwọ náà. Ẹran náà ló gbà.
so Ọlọ́run á ṣàánú èmi Ọlọ́run á jẹ́ kí n lè máa ṣe sàdákà mi Ọlọ́run á jẹ́ kí n lè máa kírun lẹ́yìn nǹkan méjì yẹn Ọlọ́run á wà pẹ̀lú wa. Your room is open kí ni mo fẹ́ wá ṣe nínú room mi ṣe bẹ́yìn tẹ sọ yí pé táwọn ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹ̀ ní ṣe nǹkan burúkú mọ́ lélẹ̀. ó tiẹ̀ ti dá lágbára Ọlọ́run èmi náà fi ìwà bàjẹ́ wọ̀ tèmi náà lẹ̀ ní ká máa gúnyàn ní ká máa jà lágbára Ọlọ́run. ní jàmù ní gúnyàn gbogbo àwọn ìmúra kẹ́ máa fi àwọn ìmúra sì bí ìsọkùn yẹn náà ẹ máa stop ẹ o. ẹ ṣe àtìgbọ́ thank you. torí ọ̀rọ̀ yín nínú ilé yìí wọ́n bá dáwọ̀ ìdùnnú lẹ́jọ́ tó láwọ̀ ìdùnnú yìí o. nǹkan tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò ní rárá o àlìsí káwẹ̀ tó bẹ̀rẹ̀ a sì lè ṣe ìṣìnà bí tí. ìwọ àti ta ni. àwa méjèèjì náà. èmi àti ẹ orí ẹ bàjẹ́ ó dà kàn ń ṣe ẹ ó stupid gan ọ̀dẹ̀. ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbé ká ọpẹ́. àlèmúdà bínú lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbé ká ọpẹ́. ọ̀pọ̀ ìyá dáadáa bí yóò máa ṣe ìkókó báyìí wọ́n á tún máa bú yàn lórí ayé wọn ló ti dé o ó ti dé o olóṣì ara wọn ti ṣọ́yìn lọ nísìnyí àwọn ọmọ ọlọ́mọ lẹ́gbẹ̀ẹ́ òbí àwọn aláyé bàjẹ́ dìde ọkọ̀ ṣọ́yìn lọ ní ọ̀gbìn kọ̀ọ̀kan báyìí wọ́n máa tún máa jìbí lórí ẹ̀. àǹtí Rashida ẹ tún ṣépè ṣebí ẹ̀yin lẹ sọ pé ẹni máa ṣépè ẹ̀ṣẹ̀ sọ́ọ̀sì kò tí ì tó 10 minutes pé ẹni máa ṣépè o ẹni máa búyàn nítorí àwẹ̀ lẹ́tí wá ń búyàn sìn ẹ ti sáré gbàgbé. bí ṣe wá ní sọ̀rọ̀ olórí ibu wàkílù àbí wàjígbà àbí kí ló súnmọ́ wèrè lọ́rùn tó ń gbé kiri mo bá ó dé lánàá ó dé bó ṣe dé alẹ́ àná ó wọlé mo ní sọ ẹ káàbọ̀ ó ní kí ìjọ tó dé náà owó pọ̀ lọ́wọ́ òun kí n bóúnjẹ fún bá bẹ̀rẹ̀ bóúnjẹ fún ìjẹ́ bá wọ̀ pé lórí ibú yìí dẹ̀ jẹ oúnjẹ mi tó gbábọ́ sílẹ̀ síta mi èṣìṣì ti kun gbogbo ẹ ti kun dàárọ̀ yìí mo ẹ̀ṣẹ̀ wá gbé kí wọ́n á fọ̀ ẹ wá ní ìmá sọ̀rọ̀. kò má tà kò ní ìdá ti ṣépè fún ṣebí àwẹ̀ ló ṣẹ̀bẹ̀rẹ̀ ń sìn ó wá ń ṣépè tó bá yẹ máa ní ní ṣépè. má bínú o má bínú. ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbé ká ọpẹ́. àlèmúdà bínú lọ́lọ́run mi ọba olùyà aya ni mo ti fẹ́ ọba tí ń fayọ̀ sẹ́kùn. àbọ̀ wàkílù àbọ̀ sàlámù aláìkùm. wa aláìkùm sàlámù wa rahmatullahi barakatuh. mo ní kí wọ́n á rán yín létí ìrìnsẹ̀ ìgbàgbé ipa fẹ́ kí a ṣámú lálẹ́ yìí. nítorí ẹ̀ náà ni mo ṣe pàṣẹ gbogbo ilé kí n lè jẹun dáadáa kí n lè fi àfa wa. káwé má bá a gbó mi òun mo ṣe ń jẹ lẹ́yìn eléyìí tí bá ti délé láìsí ń bọ̀ sẹ̀mú ń bọ̀ gbogbo kò sóúnjẹ tí mi ò ní jẹ tó lè. àfa wa kiri ẹ jẹ́ ìsàn kankan fún yín. ìgbà tẹ́ bá jẹ oúnjẹ gàkíà kẹ tó sọ pé fẹ́ gbààwẹ̀ o pípé káwẹ̀ gbò yín ìyẹn gangan lẹ fi máa ní ládá tó pọ̀. tẹ̀fùsírì wà tó yẹ kẹ́ ẹ wá nínú àwẹ̀ tó jẹ́ wípé àwẹ̀ òfin ní gbòyìn tẹ́ bá ń gbọ́rọ̀ Ọlọ́run àwẹ̀ òfin ní gbòyìn àwọn Ramadan lecture pọ̀ nínú àwẹ̀ tẹ́ wá so ẹ má sọ pé torí pé bẹ́ẹ̀ ṣe wá fẹ́ jẹun gàkì àyípo òun ni ò ní jẹ́ kẹ́ ẹ gba àwẹ̀ pé àwẹ̀ òfin ní gbòyìn o so ti yẹ yín báwọn so ẹ má gbàgbé Ramadan náà ọkàn ni o ẹ jẹ́ ká pàdé lálẹ́ ní aṣámú ẹ má gbàgbé ẹ má pẹ́ dé o Ọlọ́run fún wa ládá àgbà ládá. màá bá yín láìpẹ́ yàtẹ̀wù ọlọ́wù ayọ̀wù ayọ̀kùnláì. ọba tí ń fayọ̀ sẹ́kùn dẹ̀rín kíbi ayé mi padà sí rere òkè lẹ́nu ayọ̀ kí n gbé ká ọpẹ́. Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah.
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. Matex on the mix. Wakilu. Kílódé? Ajá. Ẹ jọ̀ọ́ kí ni mo ṣe fún yín gan ilé ìbáyìí? Kí ló jẹ́ ń jí mi sí? Àwẹ̀ mélòó gan-an láti gbà? Àwẹ̀ mélòó láti gbà tó ti di rádaràda báyìí fáwọn Wakilu? Àwẹ̀ mélòó láti gbà? Aago méjì go ò tí lù táwọn ọmọléèwé go ò tí jáde lẹ́tí dìdakúdà báyìí. Ẹ kí wá ti. Ó ga lára yín gan-an. Kí ló pẹ́ pẹ̀lú tèmi báyìí? Ẹ mọ̀ọ́dún jẹ lọ, ìjẹkújẹ yìí náà ni. Ẹ mọ̀ọ́dún jẹ lọ, aṣẹ̀bẹ̀yàwẹ̀, ẹ ti rọ, ẹ ti dìdakúdà sílẹ̀. Ó ga o. Nǹkan tó o bá pè é sílẹ̀ máa ń já sí. Ebi ló ń pa mí tí mo sùn nígbà tí mo gba kámú gẹ́gẹ́ bí. Kí ni wàá jí mi? Tó bá sí gbogbo àgbọ̀ tí èèyàn fi ọ̀rọ̀ ìjẹ́ pé tí o bá ń gbà rẹ̀ òun tó bá ti ń béèrè lọ́wọ́ máa wo tó bá sì yẹn ṣé máa ní kí ló pé bàtà o. Láyé bá jẹ́ máa gbogbo oríṣu. Láyé aṣẹ̀dá mímọ́